Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ yín lólùfẹ́ ìfẹ́lúwa ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá ẹtùmọ̀ létí bá ti yọ báyìí mo fẹ́ wá gbé yín débò lórí fíìmù tẹ́ máa lọ. Mo láyọ̀ láti sọ fún yín pé Alàgbà Part 2 ó ti jáde, ó ti wà lórí YouTube. Ẹ lọ sórí YouTube kẹ́ lọ mú fi yẹn. Ẹ̀wọ̀n tó mo sọ fún yín pé àbẹ̀bẹ̀ yẹn ó máa ń lálàá tó máa ń yà wọ̀n kan ní spiritual, ó máa ń lálàá, ó máa rí wọn ní inú àlá yín pé àwọn sọ pé àwọn máa kí n kábíyèsí kó máa bọ̀ kó wá jọ̀ náà. Àṣé dáàdì which is Ọdúnládé Adékọ́lá àwọn ló fẹ́ gbogbo bẹ́ẹ̀ yẹn ṣá, kò sí pé àláyìn ló jẹ́ lásán níṣẹ́ ìwọ́n pé bí ẹlẹ́gbẹ́ ni o pé kó lọ jẹ́ kábíyèsí kó máa yọ́ fàjọ irọ́ ni o ẹ̀rọ Ọdúnládé Adékọ́lá òun ló fẹ́ lò torí pé kóun bá lè máa náwó lọ́wọ́ kí chọ́ọ̀chì tiẹ̀ kó bá lè máa gbé torí ẹ̀ àṣírí padà wá tú o tó lẹ́nu kó mo sọ fún pé wọ́n gbé ATM fún gbà yẹn tó ní pé 200 million lọ́wọ́ ní ATM pásítọ̀ ní gbà ní ATM káwọn máa fi máa fẹ́ lákájọ máa fi máa fún jọ cause kó tó gbé ATM gan fún bàbá yẹn náà wá sọ fún Ọdúnládé Adékọ́lá pé àkọ́bá ìbáìbáìbá ìgbòho ní dójú ọ̀la pé wọ́n kí òun kábíyèsí kíníkan Ọdúnládé ṣáà ti dín pé òun ẹni sí pẹ̀lú jọ́ ìgbà tó bá ti pè é lójú ẹ̀ náà kíníkan ẹ̀dẹ̀ sí ìgbó tó bá rẹ̀ sí jọ́ ìwọ̀n báyìí lójú àlá báyìí òun máa kú lójú ayé ni so Ọdúnládé ṣáà yẹn kan lè jẹ́ pé ní kíni kò sí nǹkankan wọ́n lè máa enjoy lọ bá wọn ṣe lọ darapọ̀ mọ́ wọn lánàá pé para tiẹ̀ náà nìyẹn náà ń dùn ẹ̀rọ yín lólùfẹ́ mi ẹ̀dẹ̀ mọ̀ lítà nídìí yẹn lẹ́sẹ̀ wọn mọ̀ pé Ọdúnládé fẹ́ lu bọ̀bọ̀ yẹn anu èrè kan ṣàyọ sí ìgbà táyé tiẹ̀ náà sì fẹ́ bọ̀lẹ̀ ìgbòdè ṣàyọ sí lókè kó lọ bá mọ́mì kó lọ tọrọ àforíjì aláìgbọ́n ọmọ tó jẹ́ ó dẹ̀ sí kọ́kọ́ bú yẹn sí pé yẹn láàjẹ́ ṣàlọ́ bá mọ́mì ẹ̀ pé mọ́mì ẹ̀jọ̀ ẹ̀ dáríjì òun àwọn pastors wọn lọ wọ́n gbàdúrà fún oríṣiríṣi wọ́n ṣàrí tú sílẹ̀ ẹ̀rẹ̀ tí wọ́n pé Ọdúnládé Adékọ́lá tí òun fẹ́ lò torí títí àwọn ẹlẹgbẹ́ yẹn náà wáyé ṣàṣọdún adépégbó tí bàbá ìwà fi wálé ní òní ṣàmùpọ̀ ó ti tán fún òun nìyẹn lòun náà ṣáà ń sáré káàkiri ó ṣáà lọ bá wọn ó ṣáà lọ sí ilé mọ́mì Bámitálẹ́ pé Bámitálẹ́ dà kí nìkan kí n kó ṣáà di woro sí woro yóò ti ṣáà ṣẹlẹ̀ adìẹ ìlè ṣá dáàdì padà ya wèrè ibi tó tẹ̀sí ya wèrè yẹn ó dùn torí tó yẹ ṣiṣẹ́ yìí bẹ̀rẹ̀ tẹ̀sí wò pé Ọdúnládé Adékọ́lá ń sè òun ò follow script wọn máa ní personal script tó wà nínú ọkọ tiẹ̀ tó o máa follow ẹ lólùfẹ́ mi ẹ lọ sórí YouTube kẹlẹ Alágbàlà fíìmù yẹn ó ta lẹ́nu wọ́n sọ pé ó ta lẹ́nu ẹ̀wọ̀n má jẹ́ máa cap fún yín ẹ lọ sórí YouTube kẹwàá lè máa confam pé fíìmù yìí ò ń ṣe fíìmù lásán lọ síbẹ̀ kẹlẹ kẹ́kọ̀ọ́ kẹlẹ orí nǹkan tẹ máa mú rí dìmọ̀ níbẹ̀ tó wà lè ṣe sí jẹ́ ìyẹn lólùfẹ́ ìfìdíwà àtúmọ̀ àríra lọ́jọ́ mi màá sì padà wá gbé yín débẹ̀ ó dìgbà.